a gbọ́ pé ọmọọba Ìgàngán ọba ìlú yẹn àwọn Fúlàní jí ọmọ ìlú yẹn gbé Sẹ́ríkì lọ ni wọ́n fún lówó tó lọ mọ́ ọmọọba Ìgàngán wá báwo ló ṣe mọbi táwọn Fúlàní wà báwo ló ṣe mọbi táwọn tó jí ọmọ ẹgbẹ́ wà. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká lajú wa kí ló fà á tí wọ́n fi lé Chief Sunday Igboho sẹ́yìn odi ṣèbí torí ìjà wa ọmọ Yorùbá ni wọ́n nítorí pé Chief Sunday Igboho ní kó má pa wá mọ́ wọ́n pa ẹ̀gbọ́n Chief Sunday Igboho àfà gbáyé lórí wọ́n pa kòkòrò wọ́n bẹ́ orí ẹ̀ ìjọ tí wọ́n ti pa kòkòrò ìjọ ẹ̀ ló ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń sọ pé àwọn wọ́ọ̀rì òkè ìgbòho lásán lọ́dún wọ́n pa kòkòrò apariwo sí gbogbo ilé rẹ̀ kẹ́hìnbọ̀dì fall out sí ilé Chief Sunday Igboho mo wà àwa kan lọ ẹ̀yin tẹ wà bẹ́ẹ̀ lọ́tọ̀ nìyẹn tí ń yàtọ̀ àwa ta wà nílé àwa ta dúró èṣù ọjọ́ yẹn ta lọ síbi olóyè àwọn 20 ní gbogbo ilẹ̀ Yorùbá àtàbẹ̀kúta ni mo ti lọ sí Ìbàdàn láwọn ọ̀gá ẹ̀sìn àwọn 20 and these are the same set of people tó wọn máa pariwo Ìgbòho ọ̀lẹ ní ìjàmọ́ ìṣekéré kan mọ́ ó ti lọ gbowó ó ti lọ ṣàwo now business Chief Sunday Igboho ó dàrú pátápátá lórí ọ̀rọ̀ Yorùbá náà ni lórí kọjá fún Yorùbá yìí ẹni tó lè Sunday Igboho nífẹ̀ẹ́ sí jù ní ayé wọn ìyá tó gbé wọn sáyé ìyá yẹn ó torí olóyè ọ̀rọ̀ bọ́ lọ́rùn. kábíyèsí ọlọ́run kábíyèsí. ìyá ẹ̀ sọ fún wọn pé ọmọ mi ṣèbí wọ́n ní tí Tinubu bá ti wọlé kọ́ máa fi ẹ̀lẹ̀ pé Tinubu lè ṣiṣẹ́ fún olúwa mi ní mi ṣiṣẹ́ fún Tinubu àwọn tó ń sọ yẹn irọ́ ló ń pa ìyá ló dá ta ló mọ̀ tí mo lè lọ bá ta lè lọ bẹ̀ lọ máa fi ẹ̀lẹ̀ wọ́n lè sọ́dọ̀ pé àwọn ọmọ ilẹ̀ kan kó tó àwọn ẹ̀ṣẹ́ fẹ́ẹ́ nìkan kan ilẹ̀ Yorùbá ọlọ́run náà ilẹ̀ Yorùbá náà ni ó lè gbèjà wọn. ìyá ẹ̀ lè lókè má wọ̀nyí ṣé ti bá lọ bọ́ lọ́run ṣé wọ́n á fi ẹ̀lẹ̀ ìyá ẹ̀ ṣe náà ní àwọn pé why not ṣé wọ́n tọ́ ọlọ́run ni wọ́n tọ́ ọlọ́run náà kí wọ́n tọ́ ìyá ẹ̀ fún ọ̀tún lè wá sọ yìí màá dé wà lọ bá ọlọ́run olúwa mi tiẹ̀ tún fi ṣe ẹ̀yẹ pé màmá ẹ má lọ kó fáwọn parí ìyá ẹ̀ mọ̀ kí ṣọ́ọ̀ṣì ẹ̀ ìsìlè pásítọ̀ tó máa tẹ̀ tó máa gbówó lọ́wọ́ yín olúwa mi rò pé wọ́n fẹ́ lè máa ṣe ájú ìrọ̀lẹ́ àwọn pásítọ̀ àbí ìjọ tí ìyá ẹ̀ sọ̀rọ̀ ìjọ ẹ̀ ní ẹ̀ jáde láyé ìjọ kẹta wọ́n lè fi ṣe fún abiyamọ nìyẹn abẹ́rẹ́ ìyá dáadáa he paid the price for Chief Sunday Igboho sir. She paid lẹ́yìn tí ìyẹn lọ bẹ́ẹ̀ àwọn oníburúkú kan wọn ní Ìgbòho ti gbowó Chief Sunday Igboho ta gbọ́ pé wọ́n fi $500 million wọ́n fi gbẹ̀ wọ́n nígbà tó wà ní prison just ṣé ẹ̀yin náà gbọ́wọ́ ẹ̀ àwọn ọmọ gbọ́dọ̀ tẹ̀gbọ́wọ́ ẹ̀ dáadáa wọ́n fún wọn lókun check $500 million cash yìí pé o kò tiẹ̀ sọ pé mo ti gbọ́. abẹ́rẹ́ ìyẹn àwa fún ẹ ní open check wàá kọ ẹni tó bá fẹ́ tí wàá lè ṣètò gbogbo àwọn ọmọ tí wọ́n tẹ̀lé bí èmi ẹ̀yìn báyìí Chief Sunday Igboho ní buhari Fulani so you want me to take money so you can kill all my family shebi you have gun shoot me abẹ́rẹ́ shoot me get out of it. Igboho ṣá Igboho ṣá ó bàbá dábì. mo ṣe máa ń sọ pé ìtẹ́ ìmọ̀ lè máa ń sọ pé mo ti máa ń kí wọ́n jù àti ní kí wọ́n mo ti wà pẹ̀lú wọn léèmí tí wọ́n tún pa fídíò yìí sí àtúwà pẹ̀lú bẹ́ẹ̀ ni àwọn ọmọ bó ṣe ń lọ. bẹ́ẹ̀ ni na Igboho ṣá ọkùnrin kan bí $1 billion 1 battalion ni 1 battalion ẹni tí Fúlàní kò lè dá dúró ní àdìbò Fúlàní 1 million ò lè sọ pé kò bí tí wọ́n máa wọ́n bí àwọn dáadáa. nígbà tí ìlú ayé lórí burúkú yẹn tó ń rán àwọn
àwọn DSS wa kí ló ní kí wọ́n ṣe fún wọn. abẹ́rẹ́ ẹ́ wọ́n á pa wọ́n ní abẹ́rẹ́ wọ́n lọ tí wọ́n á ní ọlọ́run wọ́n bá fàjùlọ wọn. àjùlọ ní o. ẹ wo adúrú nǹkan tó ti ṣẹlẹ̀ sí Chief Sunday Igboho. àwa sọ Chief Sunday Igboho di agbẹnusọ gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé. aṣojú ìran Yorùbá ni olóyè Sunday Igboho. agbẹnusọ gbogbo Yorùbá káàkiri àgbáláyé ni olóyè Sunday Igboho. bẹ́ẹ̀ ni agbẹnusọ ní o. ajìjàngbara Yorùbá gbogbo ìran Yorùbá ni olóyè Sunday Igboho. bẹ́ẹ̀ ni tó túmọ̀ sí pé ẹni tí Chief Sunday Igboho bá sọ gbogbo ọmọ Yorùbá ló àwọn sọ kan lọ sọ gbogbo tó ń pè ní ìran Yorùbá ló sọ pátápátá. bóyá o fẹ́ bóyá o fẹ́ wọ́n ti bẹ́ẹ̀ sọ. ìjọba lọ. àti bàbá wa Professor Banji Akintoye emeritus. ẹ bẹ̀rẹ̀ sí máa kọ sí comment section wípé Chief Sunday Igboho is our representative. is our representative. Professor Banji Akintoye is our representative. bẹ́ẹ̀ ni is our representative. ẹ má yẹ ká dá ọ̀tún ẹ̀. ìjọba kọ sí comment section òun ló ṣe bèrè fún Tani Olohun. àwọn ọ̀tá lẹ́nà èèyàn mọ̀ bọ́ǹtì ẹ̀ mọ́ ni ṣé ọmọ yàtọ̀ nínú ìjà fún ọmọ tó ń ṣe àti ìjà fẹ́sì. ṣé bàbá Ìgbòho wà náà ti jà fẹ́sì ni. Tani Olohun déédéé mìíràn wò bàbá Ìgbòho ṣe ti jà fẹ́sì ó ti pọ̀ jù ìlú fún ni ẹ. wọ́n ń jà fún. ẹlẹ́ẹ̀kejì rèé o bóyá Tani Olohun ò mọ àwọn ajìjàgbara Yorùbá àbí káyọ̀ kó mọ̀ wá ni torí tó bá mọ̀ wá kò ní dánwó ẹ̀wò ilẹ̀ ẹ̀wọ̀n ìjàkọ́dà o. kí ló fi ṣeré yìí nígbà tó mú ẹ níjọ́ kìíní àná mo fi Ọlọ́run Olódùmarè búra ìwọ mọ àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé tí o tí ẹ gbọ́ ní bá ṣe ń sọ̀rọ̀ yìí. abẹ́ẹ̀ o lè mọ̀ mọ̀ léèsì ni o lè mọ̀ wọ́n á tẹnu pátápátá. ó mọ àwọn tí wọ́n pè ó mọ àwọn tí wọ́n dìde kò dì Ọlọ́run sọ pé tó bá ṣeré fọ́wọ́ọ̀tù má jẹ́ kọ́wọ́ sí mọ̀. bẹ́ẹ̀ ni gbogbo báwa ṣe ń jáde tá a wá ń pariwo ṣé o báwa ráàyè ká máa pariwo pé ká máa pariwo fẹ́ni tó ń jàjà ẹ̀sìn àwa ò ráàyè ẹ olóyè Sunday Igboho ló pe gbogbo mídíà bóyá ọmọ Tani Olohun yẹn ẹ má bá bẹ̀bẹ̀ tẹ má bá bẹ̀ àwọn àfáà kò mọ àwọn gbèsè táwọn àwọn tí wọ́n ń sọ pé bàbá yìí wọ́n tẹ̀lé yìí bí bàbá Àjàní Bello àǹkóńkóńkó àwọn ògbó lọ́rin lé nìjẹ́rìí sí táwọn bàbá Àjàní Bello bá dá sọ̀rọ̀ yìí lábẹ́lẹ̀ I'm saying it for the first time olóyè Ìgbòho ló wá fi kọ́rọ̀ sí ó délẹ̀ kejì ẹ̀ báyìí alákọ̀ọ́kọ́ olórí burúkú wọn tó wà ní UK Ọbàtálá ọmọ Ọbàtálá ó ń bú olóyè Sunday Igboho ó rẹ̀ download fídíò yẹn nítorí owó YouTube ó gbé sórí channel rẹ̀ àwọn fóònù mi bẹ̀rẹ̀ sí ní rìn ó rìngì fàyà wọ́n pè á mo ní mi lè jáde fún Tani Olohun ọmọ Yorùbá ni ẹ má wọ́ọ̀rì a máa pè ó lè dà wọ́n ní ìjọba pè ó máa gbọ́ wọ́n ti dánwó ó pe wọn. Tani Olohun wàhálà ẹ̀ kò dá mi lò ó báàgì fóònù lẹ́nu mẹ́ta yìí again kó tó ṣe ló pè ọmọ tí mo fẹ́ bò ó sọ pé igbó ń kọrin báyìí ó ní mo ó máa ń já mi dànù. abẹ́ẹ̀ rí. ìlàgbé ìjọ òwúrọ̀ ó ṣe dé ni ó ṣe bẹ̀rẹ̀ ni olóyè Sunday Igboho kì í ṣe ajìjà ẹ̀sìn àwọn kan ló tẹ̀lé gbogbo ló tẹ̀lé àwa àwọn tó nífẹ̀ẹ́ ìṣẹ̀ṣe nìkan ló tẹ̀lé ẹ bẹ́ẹ̀ ni àwa àwọn tó nífẹ̀ẹ́ ìṣẹ̀ṣe tẹ̀lé wa àwọn tó jẹ́ mùsùlùmí wọ́n tẹ̀lé wa a ní Muslim Association ní Yorùbá nation a ní Christian Association a ní Traditional Association ní Yorùbá nation ìlú làwọn ń jà fún. olóyè Sunday Igboho jà fẹ́yàn kan tàbí fún ẹ̀sìn kan ló ń jà fún ìlera Yorùbá ó túmọ̀ sí pé ohunkóhun tó bá sọ sí bàbá Ọbásanjọ́ wọ́n gbẹnu àwọn ọmọ Yorùbá sọ̀rọ̀
àti wípé ọ̀rọ̀ tí wọ́n sọ nípa wa lọ́dọ̀ gan-an kó ṣé wọ́n parọ́ ni? kó gbé yẹ̀wò tí wọ́n parọ́ ni. olóyè kan ló sọ̀rọ̀ àwa ọmọ Yorùbá la sọ. àpá ọmọ wọn náà nǹkan tí wọ́n ṣe fún àwọn Yorùbá tí ò dá. dárúkọ nǹkan gidi ẹ̀kan tí bàbá Ọbásanjọ́ ṣe àìdàgbà tó wà ní head of state ni o àbígbà tí wọ́n wà ní tó wà ní president ni dárúkọ ẹ̀kan gidi tó ṣe tó bá máa sọ máa náà mọ́mẹ́ǹtì ẹ̀wà tó bá mọ́mẹ́ǹtì ẹ̀wà ẹlòmíà mú dáadáa. ìlú olè wà kó má sí communication. ó dẹ̀ sí. Lagos airport bàbá Ọbásanjọ́ ló change ẹ̀ sí Muritala international airport nǹkan tó fowó de Yorùbá kọ́ bàbá Ọbásanjọ́ gbé wọ́n sọ di tàwọn Fúlàní àwọn Yorùbá àwa ara wa nílẹ̀ Yorùbá là ń jẹun wọ́ọ̀fù tẹ́lẹ̀ port bàbá Ọbásanjọ́ ló gbà lọ́wọ́ Yorùbá tí wọ́n gbé fún Fúlàní. nínú ìjọba wọn ṣe ní. òṣèré nínú ìjọba àwọn gbogbo kan fún ara wọn. wọ́n máa ń kọ́ history ní sùn tẹ́lẹ̀ àwọn Ọbásanjọ́ ló yọ kúrò. abẹ́rẹ́ wọ́n fẹ́ pa ìtàn Yorùbá rẹ. abẹ́rẹ́. tó túmọ̀ sí pé wọ́n fẹ́ pa ìtàn Yorùbá rẹ. mélòó la fẹ́ kà? ní Adépèlé. mélòó la fẹ́ kà? ká bá tẹnu bọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ọbásanjọ́ ká ní Ọlọ́run gbọ́ fún ara ẹ̀kẹ́ Yorùbá báyìí. bẹ́ẹ̀ ni o. àwọn Ọbásanjọ́ wà nínú àwọn tó bà ayé gbogbo ọmọ Yorùbá jẹ́ lèmi. ó wà nínú àwọn tó sọ ọmọ Yorùbá di ẹni tí ò lọ́jọ́ iwájú mọ́. bẹ́ẹ̀ ni. wo tó ṣẹlẹ̀ sí ẹ nígbà táwọn kan tán ẹ̀ tọ́lé kò wá gbowó tí wọ́n lílo ẹ̀ tí wọ́n lè jẹ ẹbí tí wọ́n arrest ẹ̀ I withdraw that statement wọ́n jẹ ẹbí wọ́n nígbà tó arrest ẹ̀ tí wọ́n gbé ẹ lọ sílẹ̀ ṣèdá pẹ̀lú ìdá náà. bẹ́ẹ̀ ni ìlú bá dáa ni. tí ìlú bá dáa ọlọ́pàá lọ ìlú wa mú yàn báyìí. láéláé. tó bá tẹ̀ máa wá gan ó máa rìpọ́ọ̀tù wọ́n dẹ̀ wá wọ́n dẹ̀ àdọ́tì wọ́n dẹ̀ gbé e lọ. arápẹ̀lú ìdá yìí táwọn bàbá Ọbásanjọ́ tó bá tún ṣe nígbà tó wà bẹ́ẹ̀ bóyá kó bàbá bóyá àwọn gan wọn bá máa mú ẹ bóyá àwọn gan ò bá máa jìjà ẹ̀sìn. ìjà ẹ̀sìn tó ń já ìṣèbí nítorí pé ọ̀rọ̀ ẹ̀sìn ti fẹ́ máa dá wàhálà lẹ́jù nílẹ̀ Yorùbá ni àìdá ìlú náà ni. àwọn bàbá Ọbásanjọ́ tó bá produce employment tí wọ́n ṣe ọ̀nà tọ́nà tó dá wà tí iná wà tí free health care wà standard education wà ìwọ gan ò ní jà àwọn ìjà tó ń jà yìí. torí ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ̀ṣe wọ́n ń rí olóyè Sunday Igboho gẹ́gẹ́ bí ẹni tó ń gbèjà àwọn àfáà kò rí bẹ́ẹ̀ gbogbo ayé ló mọ̀ pé Kristẹni ni ìṣe Sunday Igboho wọ́n dẹ̀ ní gbàgbọ́ nínú ewé àti ìwọ́ta ni Ọlọ́run igan kó o gbọ́dọ̀ sọ pé omi ewé àtògbò tó lóye Sunday Igboho ó ṣe ìwé ẹnu kí wàá wá tí a jókòó ìgan wọn ò gbọ́dọ̀ sọ pé o mọ̀ jù wá lọ. no ó tiẹ̀ lè mọ̀ but o ò lè sọ pé kún mi tá a gbà. torí olólùfẹ́ ìṣẹ̀ṣe làwa náà mo lè fẹ́ kó mọ̀ pé àwọn tó ń wà ló ń wù ẹ̀. ẹ̀ẹ́dẹ̀ mìíràn ṣọ́ọ̀ṣì ló ti ń pọ̀ jù. mo fi Ọlọ́run gbéra fún ẹ gbogbo àwọn mídíà Yorùbá nation láti ṣe mítìn wọ́n dì wà lọ́wọ́ náà. bẹ́ẹ̀ ni ó dì wà lọ́wọ́ mú ni o torí ọmọ Yorùbá ni ó ní o. àwa dẹ̀ máa rò ẹ̀ lọ ṣàtúnṣe orí pápọ̀ bíi ọlọ́ba nígbà táwọn gbé tẹ́lu gbé ìjẹ́ èèyàn nìyẹn ìṣẹ́ni tí àwọn ò lè gbé. bẹ́ẹ̀ ni ìjọmọlúwàbí ó ti jáde ó tẹ́ńdà apọ́lọ́jì. ìṣèdá Ọlọ́run kò kọ́ tó sọ̀rọ̀ nípa ẹ̀. ṣùgbọ́n lọ́pọ̀ táwọn blọ́gà gbé káàkiri ń sìn ta ni Ọlọ́run blast Sunday Igboho ta ni Ọlọ́run ìsọ̀sì Sunday Igboho ta ni Ọlọ́run ṣe kìíní kan Sunday Igboho. gbogbo tó fi àtàkì tó rò pé òun advice ṣe Sunday Igboho 27 count charges ní Sàkámà àbí ni a gbọ́ pé wọ́n ní Sàkámà pọ́nù ti wà nílẹ̀ báyìí. bẹ́ẹ̀ni
bó ṣe ní kó sí pàkúté ìlú ẹ̀kọ́ máa ní. bẹ́ẹ̀ ni kó máa lé o. Olóyè Sunday Igboho tó dẹ̀ ta ẹnu sí nísìnyí màá bẹ́ẹ̀ máa rọ̀ ẹ́ pé má bọ́ sí wọn lọ́wọ́. má bọ́ sí wọn lọ́wọ́ o. torí tó bá bọ́ sí wọn lọ́wọ́ kó tó rí mídíà tó máa jáde wá pariwo fún un láì ṣàpọ́lọ́jì. alágbára díẹ̀ o. àkànfẹ́ lè àfi bá ẹ sọ bí ọmọ ìyá wa ni o. jàpọ̀. tètè jáde kó wá tẹ́ńtà. mo mọ̀ pé ó máa ya ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí pé Maazbi ló wá bá Daniel náà sọ̀rọ̀ báyìí. Ṣùyẹn ni pé Maazbi wà tribalistic no mi wà tribalistic mo mọ ikọ́ tí mo ti rí sí bí ọ̀rọ̀ tàbí mo mọ ikọ́ Ọlọ́run ẹlẹ́dàá rí mi. Mo mọ̀ pé ẹ̀yin tẹ́jú lólùfẹ́ mi nífẹ̀ẹ́ sí bí mo ṣe ń fọwọ́ pa lórí tí mo bá sọ. Ká ṣe bẹ́ẹ̀. a ti bẹ̀rẹ̀ láti ṣe kíláwé ṣe a ṣe bẹ̀rẹ̀ náà ni. ìjọba wa gbọ́ a lè má ṣe bẹ́ẹ̀. tó bá fẹ́ proof stop a lè má ṣe bẹ́ẹ̀. tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ dípò ojú bẹ́ẹ̀ yẹn lọ a lè má ṣe bẹ́ẹ̀. a lè jáde fún ọmọ mi wá. irú àwa ẹgbọ́n tiẹ̀ lè má jáde kó lè já àwọn kéékèèké la máa pọ̀ ní kí wọ́n jáde fún un. wọ́n tẹ̀sí lójú. nǹkan tí ò yẹ kí wọ́n fi yé. wọ́n kàn sáré sáré méjì àmẹ́ta lọ. wọ́n dàrẹ́ tiẹ̀ tó wò ṣe dé èèyàn dẹ̀ kí tẹ̀lé báṣu. Olóyè Sunday Igboho kọ́ ló sọ̀rọ̀ sí Ọbásanjọ́ àwa ọmọ Yorùbá la sọ ìyẹn tó kọ́. fèsì wa wọ́n bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ ó fèsì wa ní. iṣẹ́ táwọn wọn lọ jẹ́ so kó mọ̀ pé tó bá fẹ́ kọ̀ntínú ṣòfò ní Sunday Igboho kó mọ̀ pé gbogbo online social media ló fẹ́ ṣe kí ni ló fẹ́ kọjú ìjà sí o. ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ó mọ̀ pé wọn ò fọwọ́ ṣẹ̀ṣẹ̀ ṣe rí but lórí eléyìí gbogbo ala àfiṣẹ́ ṣíṣe rí mo nífà mo tẹ̀fà hán mo ní ojú tó bí mi mo wọ gbódù gbogbo nǹkan téèyàn ń ṣe ní títẹ̀fà ní pérépéré ni mo ṣe mo yẹn sọ̀rọ̀ mo nífà mi nìyà. mi ò ní máa bá mùsùlùmí fa wàhálà. àlẹ́ bá wọn fa wàhálà àwọn ìyá wa gbogbo wọn. àwọn kan dáwọ́ tó wà nínú ẹ̀sìn wọn náà ni láàbí fẹ́ kí wọ́n tálè sí méjì ilẹ̀ Yorùbá. kò ní jábọ̀ o kò ní ṣìṣe o but kìíní ìfẹ́ máa dàbí èdè. torí lẹ́yìn tó ṣe fídíò yẹn tán ó tún post fídíò ìyàwó àwọn tí ìyàwó yẹn ń ṣàlàyé ọ̀rọ̀ fún yìí. ìyàwó Elizabeth wà UK. ó tún wá pòṣẹ tó yẹ péjẹ. pé olóyè Sunday Igboho àti àwọn ganu kìíní kan tí ẹ jẹ́ pé nígbà tó máa kọ táìtù ìyàwó ní olóyè Sunday Igboho òòṣà àti àwọn ganu kankos ló pọ̀pọ̀ kankos ló fẹ́ pọ̀. táìtù tó kọ́kọ́ ṣe yẹn náà ó ní ó ju ẹnu ẹ lọ. olóyè Igboho ló sọ púpọ̀ ó ju ẹnu lọ. oní Sunday Igboho dá sí ọ̀rọ̀ Ganusi ní ọ̀nà tí ó kù díẹ̀ káàtó lẹ́nu rẹ̀. Adàpọ̀ ìjáde kò lọ ṣe ìnọ́màtì. jáde bó wá tẹ́ńtà apology. ìyẹn bẹ́ẹ̀ ọmọ Yorùbá. kó tó di pa bọ́ sórí ọ̀rọ̀ tiẹ̀ nǹkan tá à ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ àwọn Arewa Republic nǹkan tí wọ́n kọ wọ́n ní breaking news Afenifere terrorist dies at 96. The bloody terrorist that went to hell today is called Ayo Adebanjo. He is the founder of the extremist organization Afenifere and OPC who murder over 1,500 Northerners. ṣé ẹ̀ ń gbọ́? ṣé àwa là ń fẹ́ àwọn ọlọ́pàá wá? Okay. Wọ́n ní founder of the extremist organization and OPC who murdered over 1,500 Northerners and Igbo businessmen in Shagamu 1999. Mile 12 Market 1999.
Alaba market 2000, Ajegunle 2002, Idi Araba 2002 etc. Today, this idol worshiping terrorist is back to Allah and he will surely answer for his crime. Abẹ́rẹ́ ilé ẹ̀wù kan tí wọ́n kọ nípa Ẹni tí ó jẹ́ ọmọ ènìyàn ní ìkọ̀wé. Abẹ́rẹ́ ilé ẹ̀wù kan tí wọ́n kọ. Àní jù báyìí lọ lẹ́ẹ̀kan sí orúkọ mi ní Williams Olúwatósìn ọmọ Ògbómìyí aka mass burial for the bad leaders aka mass burial for the good leaders aka alógúnmàṣíkà ojú àdúrà kúlẹ̀. Ẹ má gbàgbé o àwọn studio donations tí mò ń gbà láti di àwọn project is still very on but tó ipa pé méjì kì í dákẹ́ káwọn náà wọ́n ní. Ọmọ Yorùbá mo lérò pé ìta mú wá etí gan yín lónìí mo lérò pé ẹ ti gbọ́ ìwà ìbàjẹ́ táwọn bíbù ń wù òun náà la mú etí gan yín yẹn. Ọ̀rọ̀ tí wọ́n sọ sí bàbá Bánjọ Adébánjọ òun la mú wá etí gan yín yẹn. Ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa àwọn bíbù ìkà ni wọ́n o ìkà wọn ṣẹni tẹ́lẹ̀ bá ṣe pọ̀. Àwọn Fúlàní máa láti máa ń sọ o. Àwọn Fúlàní ni mò ń sọ o wọn ṣẹni bẹ́ẹ̀ bá ṣe pọ̀ ẹ̀yin náà wò kẹ́ tó kọ nípa bàbá Adébánjọ ní kàyíta fún yìí abẹ́ ẹ̀gbọ́n ni. Ṣé ẹ kó rí bẹ́ẹ̀? Ṣé ẹ kó rí bẹ́ẹ̀? Ẹ kó rí Ẹni bẹ́ẹ̀ tó o. ṣe tiwọn nìyẹn o. Ẹni tó ṣe tiwọn tí ń jà fún wa Nàìjíríà nìyẹn o. Ẹ wá ìmàjì ìpẹ́ni tí ò bá ṣe tiwọn. Wọ́n á fẹ́ lè lọ tún pa lọ́dọ̀ Ọlọ́run. Ẹ wò ó once again God bless you. Ètò náà kò ní jù báyìí lọ akínyìn o ẹ ṣe gan ni o. Fẹ́ ìjọba ní ìpolówó ọjà tẹ́tẹ́ gbé fún wa tàbí ní information tó fẹ́ jẹ́ ká gbé síta ẹ kò wá sórí +229 5774 Masbit TV ní o +229 5774 7970 +229 5774 7970 WhatsApp rẹ̀ ojú àdúrà kò lè gbé ọ̀dà Ẹ ṣe gan ni. God bless you all. Bí ẹ̀yin rẹ̀ kékeré ní fún wa. Ó kọ tèmi òyípadà Ogolé òkìyìn o Ìbíyẹmí Ìṣọ̀lá Ọláìtàn ló kọ tèmi tí gbogbo yín mọ̀ sí Ìbíyẹmí TV show ṣẹ́dígbọ́ fún ẹ̀yin tí ẹ bá hàn pé ẹ nífẹ̀ẹ́ mi láti wá polówó ọjà lórí péjì mi ṣẹ́dígbọ́ nọ́mbà mi ni 01 +22 01 61 89 80 05 nọ́mbà mi nìyẹn +229 01 61 89 80 05 ṣẹ́dígbọ́ ẹ ṣé gan ni àmọ́ lóore God bless you. Ọ̀dà.